ọkọ mi sọ fún mi pé òun ní gbọ́. ọkọ mi sọ fún mi pé òun lọ sí ìlú wọn lọ ṣe wedding fún ọkọ yín sọ fún yín pé òun lọ sí ìlú wọn. lọ ṣe wedding pàbúrò òun fẹ́ ṣe wedding. ṣé ń gbọ́ o ọkọ wọn lọ sí ìlú wọn pé òun fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan òun fẹ́ lọ bá àbúrò òun ṣe wedding ìgbà tó máa wá yá ọ̀rẹ́ ẹ̀ wá pè mí pé wúmà yìí ò ṣe nǹkan burúkú fún mi o. ìgbà tó yá ẹ ní sùúrù ṣé wọn wálé láti pàtó ti lọ ṣe wedding lẹ́yìn ọ̀sẹ̀ mélòó ni ẹni ọ̀rẹ́ wọn pè yín. lẹ́yìn ọ̀sẹ̀ kan. lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀rẹ́ ọkọ yín wá pè yín pé. ọkọ mi gangan ló ṣe wedding ní ìlú wọn lọ́hùn. wọ́n ní ọkọ yín gangan ló ṣe wedding. ẹ gbà mí kò yé mi àbí ta ló yé ń bí ṣó yé yín ni ọkọ wọn ó lóun fẹ́ lọ ṣe wedding nílùú àwọn fún àbúrò òun kò ẹ̀yin ò ṣe bá wọn lọ wedding yẹn. ó ní pé kò sówó lọ́wọ́ òun nítorí ìgbà yẹn tó máa fi dé wọ́n ti sáàkì níbi iṣẹ́ so wá ní pé kò sówó lọ́wọ́ òun pé òun lọ ya owó mọ́tò tó ń fẹ́ lókùn tó 500 ló filẹ̀ fún wa pé tóun bá dé òun yẹn òun máa sẹ́ndì owó sí wa. ọkọ wọn lọ ó lóun lọ sílùú ó lóun fẹ́ lọ ṣe wedding fún àbúrò òun lẹ́yìn ọ̀sẹ̀ kan táwálẹ̀ ló pè yín. Ibrahim lórúkọ ẹni tó pè mí ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́. ọ̀rẹ́ wọn Ibrahim ló wá pè yín pé kí ni àkọyẹ ká dárúkọ ẹni yẹn o. ń pé ọkọ mi ló ń ṣe wedding. pé ọkọ yín ló ṣe wedding kò yé mi ó tún ṣe wedding fún tadi ege. fún gẹ́ẹ̀ náà wọ́n ń pe orúkọ ẹ̀ ní Mariam. ó ṣe wedding fún obìnrin mi ó dẹ̀ lóun fẹ́ lọ ṣe wedding fún àbúrò òun kò yé mi o lọ́ba sọ lọ́ba dèwọ́ ọ̀dẹ́mọ̀ káàsán ẹ rí àánú gbàǹbí tẹ ti wò ẹ ní rí ìbànújẹ́ listen to this case ọkọ ló ń fẹ́ lọ ṣe wedding pé àbúrò òun ló fẹ́ ṣe pé òun fẹ́ lọ ṣe wedding fún àbúrò òun àsóhun gẹ́gẹ́ ló lọ ṣe wedding fóbìnrin ọ̀rẹ́ ọkọ wá pé ìyá bó lẹ́yìn àtọ̀rẹ́ ọkọ yìí ṣe mọ́ra. àti mọ́ra ti pẹ́ wọ́n máa wá sọ́dọ̀ máa dáná fún wọn wọ́n máa jẹun. ó wá pè yín pé torí pé ẹ dá àbí kí ló lẹ ṣe. yes ó ní torí pé ìgbà mi táwọn bá wà wọ́n máa rí pé ọkọ mi ò ní lówó lọ́wọ́ mo máa lo owó lápò mi fi dáná fún àwọn mi ní gbolẹ́nu pé nítorí ẹ̀ ló ń fi rí pé nǹkan burúkú lẹ́nu yìí ṣe fún mi ló fi wá pè mí ló fi wá sọ fún mi àti gbà yẹn mo bá pe ọkọ mi ó máa gbé kọ ṣùgbọ́n máa sọ pé àyùdè mò ń disturb òun mo máa sọ pé ara eléyìí ọkùnrin yìí ojo time kan inú ẹ̀ wú. ok ṣé ẹ̀yin lè làwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin bá ń gbójú wọn àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ bí rèé fún bàbá yẹn fún bọ̀dá yẹn. ẹ̀hún nìkan náà ni mo bí fún sa. irọ́ ni. Ọlọ́run nìkan ni mo bí fún sa. ọkùnrin kan lẹ bí ọmọ mẹ́rin fún ẹni ẹlẹ́tún lórí láyà pé òun fẹ́ lọ ṣe wedding fábùrò òun kan àsọ̀hún ló tún lọ ṣe wedding níbòmí. bẹ́ẹ̀ni sá. ẹ mọ sàmì àmọ́ ní bọ́ sọ́wọ́. àmì Jésù. mo gbọ́ yín kí lójú yín ti rí pẹ̀lú àwọn ọmọ yìí láti gbà tí ìṣẹ̀lẹ̀ yín ṣẹlẹ̀. so eléyìí tó jẹ́ ọkùnrin yìí ó tó time kan inú ẹ̀ wú tó báyìí. èwo. eléyìí ọkùnrin yìí gba eléyìí. díẹ̀díẹ̀. ó tó time kan tó bá sùn tó bá jí ojú ẹ̀ ló máa kọ́kọ́ wú. ojú ẹ̀ ló máa kọ́kọ́ wú. so there was the time ó wá tún yá tó bá ti wú díẹ̀ tó bá yá ó máa lọlẹ̀ ó kàn tó time kan ni ikùn yẹn wá wúwá sí ó wá lè wọ́n sọ pé orú kí leléyìí mo wá lọ gbé báwọn ẹ̀wọ́n ní pé ó lè jẹ́ ilẹ̀ tútù ló mí sí lára ń pé nítorí pé ilẹ̀ tá à ń sùn sí ló mí sí lára wọ́n dẹ̀ pé àgbo ilẹ̀ tútù kò ṣiṣẹ́ wọ́n ṣe everything kò ṣiṣẹ́ fún sóńgbà tó wá tó time kan mo wá lọ sí ilé àfáà kan wà níbẹ̀ àfáà yẹn wá ní òun máa hàn tú fún un pé kó máa lò ó bí akíní ẹ̀ máa wá àfáà yẹn hàn tú 7 days àríyàtọ̀ àfáà náà wá ní eléyìí ti sún òun o àfáà yẹn náà ló wá sọ pé kóun first time mi nìyẹn so pé kóun mú mi lọ sílé babaláwo kan pé kí n lọ check maybe nǹkan tó ń ṣe léyìí ó dà kó ti kúrò ní kíní a lọ sí hospital wọn 15,000 fún test nìkan test ò gbé nǹkan tó ń ṣe jáde ń pé nǹkan báyìí ló ń ṣe so mo wá lọ sí máa yẹn wá mo lọ sọ́dọ̀ babaláwo. now ọkọ yín ṣàfihàn lẹ ẹ tí ojú yín ti rí n tó pọ̀ báyìí ó fi yín lẹ pẹ̀lú ọmọ mẹ́rin láti lọ ṣe wedding pẹ̀lú obìnrin mi kí wàá lójú yín ti rí láti gbà yẹn ni mo kàn fi ní ìṣẹ́jú kékeré báwo lẹ ṣe ń táwọn ọmọ yìí. mo gbà mí àní jẹun fọ́jọ́ méjì àwọn ọmọ yóò dé lọ sí school. àwọn ọmọ yóò lọ school báyìí. bẹ́ẹ̀ ni wọ́n lọ school fọ́dún méjì. báwo lẹ fẹ́ ká ṣe ṣúọ̀ pé n tẹ́ ń sọ yìí pé tòótọ́ ni báwo lẹ fẹ́ ká ṣe ṣúọ̀ pé tòótọ́ ni. síìmù mi wà bí bọ̀ ìjọ́ tí mo débí síìmù mi ni mo fi fólò yín tẹ́lẹ̀ ìjọ́ tí mo débí ni mo ta fóònù nígbà tí wọ́n rí oúnjẹ jẹ èèyàn lè ṣe ìjẹ́rìísí ní géètì mẹ́nu wọn ta mi bá pè yàn
fún yín láti ṣe jẹ́. Ẹ ti ta fóònù yín. Tí kò fi fún wọn lóúnjẹ ìgbà tí mo kọ́kọ́ dé bíbá ìsà. Gbàwọlé ti wà ní church. Ó ti kọjá ọ̀sẹ̀ 3 sà. Wọ́n ti wà ní Agbala Gabriel tó ṣe 3. Wọ́n dẹ̀ ń lan tó báyìí kọjá. Èrò pọ̀ àbí pọ̀ làwọn yẹn ṣe tó ń church. Pọ̀ gan sà. Èrò pọ̀ ní church. Ọlọ́run kàn mú ẹni lọ́sàngbà tá a gbọ́rọ̀ ẹnu wọn. Náà àwọn ọmọ yóò lọ school. Ẹ̀gbọ́n dà. Ẹ̀gbọ́n wọn rèé, ìkejì dà. Ìkejì rèé. Èyí tó tẹ̀lé rèé, Ìkẹta rèé. Eléyìí tẹ̀lé Eléyìí last one. Ẹ wojú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀rí pọ́n jọra wọn. Ntí bàbá tó ẹgbẹ́ tòótọ́ ni o. Ohun tí bàbá wọn ṣe yìí ó kù díẹ̀ káàtó. Odidi ọmọ 4 àti ìyàwó àtọmọ. Bó tiẹ̀ wá jẹ́ pé o fẹ́ fẹ́yàwó kejì, ó sì máa lọ ó máa bọ̀. Ó máa lọ wá dá ìyàwó àtọmọ 4 sílẹ̀. Kí ni wọ́n bá ṣe? Mi ò dájọ́ o. Ohun gbogbo àlọ́wọ́ Ọlọ́run. Mi ì máa ń táṣì fóbìnrin. Ọ̀rọ̀ ẹnu ẹ̀ létí gbọ́. Ìtúntẹ́ ló ṣẹlẹ̀ náà. Ọkọ yín lòun lọ bó. Tọ́lá wọn kan ẹ̀ṣẹ̀ wọlé ni. Ó lóun lọ sí ìlú òun fẹ́ lọ ṣe àbúrò òun fẹ́ ṣe wedding. So ìgbà tó máa yá lọ́rẹ́ ẹ̀ pè mí pé obìnrin ò ṣe nǹkan burúkú fún mi, ọkọ ẹ̀ gangan ló ń ṣe wedding. Mo kàn fẹ́ sọ fún ẹni kó ba lè mọ bí wàá ṣe ṣe. Ọ̀rẹ́ ẹ̀ ló pè yín pé. Òun gangan ló ń ṣe wedding. Ẹ wo àwọn ọmọ ìbọn ṣe fine dáadáa. Àwọn ó láwọn ọkọ yín ló ń ṣe wedding. Kí wá lẹ nílò káwọn èèyàn ṣe fún yín? Mo bẹ ọmọ Nàìjíríà pọ̀ jọ sà kó ràn mí lọ́wọ́ káwọn ọmọ yìí lè lọ sí school kémi náà lè wá nǹkan tí màá máa ṣe sà. Mọ́mì kí la lè pè yín? Mọ́mì kí ni yín mọ́mì? Mọ́mì Adiza. Mọ́mì Adisa àbí Adiza. Ẹ fún wa lórúkọ tó ṣe. Mọ́mì Zainab. Mọ́mì Zainab. Mama Zainab rèé, ẹ̀gbọ́n tójú wọn ti rí. Ọkọ lòun fẹ́ lọ ṣe wedding pẹ̀lú àbúrò òun pé àbúrò òun fẹ́ ṣe wedding. Aṣọ ló fẹ́ lọ bọ́mọbìnrin mi ṣe wedding ni. Ó dẹ̀ wá lọ bá ṣe wedding. Aṣọ òun gẹ́gẹ́ ló fẹ́ ṣe wedding. À ń bọ̀ lórí ẹ̀. Kí lẹ́lẹ́ fẹ́ káwọn èèyàn ṣe fún yín? Mo fẹ́ kó ràn mí lọ́wọ́ káwọn ọmọ mi lè lọ sí iléèwé dáadáa. Káwọn ọmọ yín lè lọ school Bẹ́ẹ̀ni sà, kémi náà lè wá nǹkan tí màá máa ṣe so máa fi máa tọ́jú wọn. Kẹ́ lè wá nǹkan tẹ́ mọ̀ ṣe tẹ́ fi máa tọ́jú wọn. Mọ́mì Zainab, kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Mọ́mì Zainab. Mọ́mì Zainab. Ọmọ 4 náà bí gbójú ọmọ 4. Ọmọ 4 ni wọ́n bí o. She has 4 children. Ọlọ́run ní bá ní wu ọmọ. Màmá ẹ máa bọ̀. Ṣé sọ́dọ̀ wọn báyìí? Àwọn ọmọ tí ń rèé. Báwo lọ̀rọ̀ tí ń ṣe jẹ́? Ẹ jókòó ti mọ̀mọ́ yín dáadáa. Ẹ jókòó ti mọ̀mọ́ yín dáadáa. Ó yá. Ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ni yín. Ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ni yín. 2021 lọkọ mi sùn nínú Olúwa April 8. 2021 ni ọkọ yín sùn nínú Olúwa. Bẹ́ẹ̀ni, ó dàbí àlá ni wọ́n lọ sórí òkè lọ mínísítà ni. Ọkọ yín pastor ni wọ́n. Her husband is a pastor. Ìránṣẹ́ Ọlọ́run akọni. Mi ò mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ rírí tí mo rí wọn tó ń sọ̀rọ̀. Èyí ó ti mọ̀ pé akọni ìránṣẹ́ Ọlọ́run lọ́kọ wọn. Wọ́n lọ́kọ àwọn lọ mínísítà lórí òkè. Mọ́mì kí ló wá kí wá ló ṣẹlẹ̀? Wọ́n wá pè mí láti orí òkè wípé dear just wake up and be praying for the children. Pé àwọn rí pé áńgẹ́lì kan wọlé ó mú ẹnìkan. Mi mọ̀ wípé ọkọ mi ní áńgẹ́lì yẹn mú. Ọkọ yín ló pè àbí ta ló pè yín? Ọkọ mi ló pè mí láti orí òkè ní 1 a.m. Lóru ọdún wo? Ní 2021 January ni wọ́n pè mí. Eré àbò nìyẹn, orí àbò lẹ́ ń sọ yìí. Abẹ́òkúta Ogun State. Abẹ́òkúta Ogun State, àdúgbò Bóńbẹ̀. Ní Ẹlẹ́gà ní around First Point Hotel. Sáwọn ọmọ tẹ́ bí rèé, gbójú àwọn ọmọ 4 lẹ́yìn náà bí. Bẹ́ẹ̀ni sà. Come, wojú bẹ̀, how are you? Àǹtí, FCBA lórúkọ eléyìí. Bá ń gbé ju wọn, ó dà mọ́ ń gbọ́. Wọ́n wá pè yín pé. Wọ́n wá pè mí wípé àwọn orí pángẹ́lì kan wọlé. Ó mú ẹnìkan táwọn mẹ́ni tó mú pé kí n dìde pé kí n máa gbàdúrà fáwọn ọmọ mi pé ìyá ọmọ ológo kì í sùn. So that is how he used to tell me láti lẹ̀ wá pé ìyá ọmọ ológo kì í sùn kí n dìde kí n máa gbàdúrà. Ẹ̀rù bá mi bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pẹ̀lú jìnnìjìnnì. After 2 weeks ọkọ mi ò sick lágbàtà ti ṣe wedding bó ṣe di bó sick nìyẹn. So we rushed him down to the hospital. We spent over close to 500,000. So wọ́n wá sílé wọ́n survive ẹ̀ wọn kú sí hospital. Later on ni mo wá rí pé tí bá ti wá pè wọ́n pé bóyá kí n fọwọ́ bá wọn báyìí wọn ò ní gbà. Mo kàn rí bó ń gbé travelling bag wọn làwọn ń lọ ìrìn àjò. Ọkọ mi tẹ̀jẹ̀ ní tẹ́gbẹ́ kí ni gbogbo iṣẹ́ ìránṣẹ́ tó ṣe láyé ẹ̀ wọn ò ní wàásù mi ju salvation lọ. So wọ́n ń lọ ìrìn àjò ẹ̀rù dẹ̀ ń bá mi lọ fọ̀rọ̀ yẹn tó yà ẹnìkan tó jẹ́ mọ́mì mi nínú Olúwa. Wọ́n twist àláyẹn mọ́ mi lójú. But èmi gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí mo mọ̀ pé tí wọ́n bá ń lọ ìrìn àjò tó lè bó ó sì kì sára ẹnìyẹn fi kú ni. Mo wá sórí òkè Ọlọ́run kọ́lé láti wá gbàdúrà fún wọn ní around April during the Good Friday and Easter period. So I came down there to pray for him. So ọjọ́ Monday tí mo fẹ́ sọ̀kalẹ̀ ní Easter Monday ni ìránṣẹ́ Ọlọ́run kan pè mí mi ò mọ̀ wọ́n rí tí ọkọ mi náà máa lọ mínísítà lórí òkè Ọlọ́run kọ́lé. So ẹnìyẹn pè mí pé ẹni tí mo wá gbàdúrà fún pàwọ́ kó wọn ti tó pàwọn áńgẹ́lì wọn ti dé. And this same angel náà lọ́kọ mi máa ń sọ
wá ní pé ó dá kéèyàn rí ikú kó tó rí Jésù mi mọ̀ wípé Olúwafẹ́mi fẹ́ dẹ ọmọ mẹ́rin lé mi láyà ni Olúwafẹ́mi lórúkọ ọkọ yín ọmọ mẹ́rin lè bí fún ẹgbọ́n tán sọ wọ́n láwọn ò mọ̀ pé Olúwafẹ́mi fẹ́ dẹ ọmọ mẹ́rin sílẹ̀ fáwọn ni Olúwa iyè èyàn abíámọ́ a ò ní kúkú àìtọ́jọ́ Ọlọ́run yóò fi ààbò rẹ̀ bò wá ránṣẹ́ Ọlọ́run kẹ́ ọgbọ́n ló ti wá ṣẹlẹ̀ báwọn náà ṣe wá lọ báwọn náà ṣe wá. gbà tó dẹ̀ wá jẹ́ gbà tí mo kúrò lórí òkè Ọlọ́run kan ni wòlíì yẹn sọ fún mi pé ọkọ mi máa kú o pé ní ẹni tí mo wá gbàdúrà fún pàwọ́ kó wọn ti tó pángẹ́lì wọn ti dé gbogbo jìnnìjìnnì mo gbọ́ lórí òkè ọjọ́ lórí òkè àánú I prayed for 2 hours láti bẹ̀bẹ̀ fún àánú so all of a sudden gbà tó máa di Thursday Monday lọ jíṣẹ́ fún mi gbà tó máa di Thursday ọ̀dọ̀ àwọn family wọn lọ́wọ́ àwọn nìkan máa wá fún check up fún 3 days kó tó di pọ́n wá bá mi gbà tó nìkan máa dédé di àárọ̀ ìdájí Wednesday sí Thursday àtijọ́ sọ̀rọ̀ ní Wednesday tó máa send owó àwọn ọmọ yẹn sí mi ní account ọ̀gá iléèwé school ni mi olórí sickness wọn ní school mi lọ sí mo fi teacher sílẹ̀ school but mo dúró tí wọn hospital àwọn obìnrin wọn bẹ̀rẹ̀ sí ní mọ́ wọn kúrò ní school mi joro so mo tọ́jú máa dákẹ́ wọn kàn sọ wọn ni wọ́n jí ní ìdájí àbí lóru ní 3 AM wọ́n kàn ní pé hey àwọn agẹ́lẹ̀ wọn ti dé o kọ̀ǹpútà lọ gbé sílẹ̀ yìí o orúkọ àwọn rẹ̀ nínú kọ̀ǹpútà bẹ́ẹ̀ ni pé Jésù ló ń ṣàn lórí orúkọ wọn yìí ọ̀nà ká díjú ká tó làwọn náà ti bẹ̀rẹ̀ sí ní kọrin inú ìwé ká tó díjú ká tó làwọn rọ̀ṣọ̀ lọ sí hospital ẹnu Kate hospital ṣá bọ́n ṣe dákẹ́ ní bó ṣe sọ mí di opó nìyẹn since then till this moment one of his family àfẹ́yọ́ kan mo lè sọ pé bí ó fún mi ní 5,000 10,000 tí bá ṣe gbó owó tí ì pé 50,000 lọ́wọ́ mi àwọn ọmọ mi ò lọ sí school láti 2 years àtòrí from one mountain to another 3 bedroom flat là ń gbé ìgbà tó wó dìú mo kó lọ sí a room self contain wọn máa bá lọ self contain pẹ̀lú ẹrù tó pọ̀ yẹn mo ṣàánú ẹrù yẹn mọ́ owó ilé mi dìú mi ò lè sanwó ilé. àwọn ọmọ ìrè eléyìí máa ti sunkún má sunkún what's your name? Your name is Good News. Testify to what your mommy has said. So lè sọ díẹ̀ nípa ń tó sọ yẹn ó yá sọ kékeré ń bẹ̀. Your daddy died 2021 in April. Yes. He died, but since he has died, we did not go to school. Lọ school mọ́ nígbà tí wọ́n ti kú. You no go to school. Yes, we did not have house. Légbé. orí òkè là ń sùn. Níbo lẹ ń sùn? orí òkè from one mountain to orí òkè lẹ ń sùn. Yes, abẹ́ wa gbà mí ni wọ́n mọ̀ tún lórí òkè làwọn ń sùn látìgbà tí ọkọ wọn ti kú orí òkè náà sùn 2 wọn lọ school. Ẹ wo eléyìí lágbára lónìí o ẹ máa bọ̀ báyìí wá dúró okay mọ́mí ẹ̀yẹn sún báyìí sí yín ẹ̀yẹn sún báyìí kí wàá lẹ fẹ́ káwọn èèyàn ó ṣe fún yín báyìí. ó fẹ́ káwọn ọmọ Nàìjíríà kó ràn mí lọ́wọ́ àti January lẹ́mí Ọlọ́run ti ní kí n wá síbi ṣùgbọ́n mo jẹ́ ẹni tó máa ń tijú. àti January lẹ́tí fẹ́ wá síbi. bẹ́ẹ̀ ni mo jẹ́ ẹni tó máa ń tijú I love giving than receiving. You love giving than receiving. Yes, I am my husband a máa ń fún nínú iṣẹ́ ìránṣẹ́ wa ipò tí wọ́n kú èmi nìkan ojú wa ń tì mí láti January mo gbọ̀nà èkó lọ mo lọ ọ̀zù but mo ká ọdọ ẹ̀jẹ̀ mi tí mo ká ọmọ yìí. àlejò ọmọ ìwọ jókòó máa bọ̀ gorí èkó rẹ̀ ìwọ máa bọ̀ báyìí àbúrò ẹ̀ kò ń jókòó síwájú orí ẹ̀ ń bí báyìí. ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ blọọ. ẹ jẹ́ ká búrẹ́ jókòó sálẹ̀ rẹ̀ very good bẹ́ẹ̀ ẹ̀yẹn jókòó táwọn ọmọ yín bẹ́ẹ̀ yẹn ẹ̀yẹn ti dá ẹ̀yẹn jókòó very good náà kí lẹ fẹ́ káwọn èèyàn ó ṣe nípa orí ọ̀fẹ́ Jésù. Yes, ọ̀dọ̀ ẹ̀jẹ̀ mi tí mo kọ́ ọmọ yìí sí ìgbà tí mo lọ kọ́ zù lẹ́kọ̀ọ́ wọ́n ti àwọn ọmọ mi síta pé kí wọ́n kó wọn. wọ́n ti àwọn ọmọ yìí síta níbo. Yes, láti nínú ẹ̀mí ìfẹ́ dárúkọ bí ẹni yẹn ṣe jẹ́ sí mi. Okay. wọ́n ti àwọn ọmọ mi síta wọ́n ní kí wọ́n kọ́ ọmọ because ọkọ mi máa ń kẹ́ mi nígbà yìí ẹ̀ wọ́n ló ń kẹ́ mi pé àbọ̀ mi náà rè ikú Fẹ́mi bẹ́ẹ̀ ni kó gba aṣọ lọ́rùn mi ni. Fẹ́mi lórúkọ ọkọ yín. bẹ́ẹ̀ ni. àǹtí má sunkún mọ́ don't cry sorry what's your name. My Good News. Mommy Good News rèé ọmọ mẹ́rin ni wọ́n bí opó ni wọ́n ọkọ wọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ọkọ wọn ti jáde láyé Ọlọ́run bá wa dẹlẹ̀ fún wọn o jẹ́ kán sinmi láyà rẹ o ìránṣẹ́ Ọlọ́run àwọn náà bí àwọn ọmọ yìí sáwọn lẹ bí àwọn ọmọ yìí fún. àwọn ni mo bí àwọn ọmọ yìí fún. àwọn ẹ̀rọjú wọn gbogbo wọn àbẹ́tẹ̀ bá wojú wọn ẹ rí i pé bákan náà lójú wọn bákan náà lójú wọn ẹ pẹ̀lẹ́ mà ẹ rí àánú ẹ fẹ́ ká Daddy mo fẹ́ sọ̀rọ̀ kan. Okay. àwọn ìránṣẹ́ Ọlọ́run all over the world most àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n ti fail Ọlọ́run nínú ayé mi because so many men of God pé mo lọ sáwá gbá láti fún kọ́kọ́ ràn mí lọ́wọ́ they wanted to sleep with me. wọ́n sọ fún mi pé ẹni sùúrù ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run ẹni wọ́n ti fail Ọlọ́run nínú ayé mi. yes ẹni wọ́n ti fail Ọlọ́run nínú ayé yín. last year mẹ́rin ni mo fẹ́ pokùnso pé what is my essence. kí ló dé tó fi fail Ọlọ́run láyé yín ẹgbẹ́ òní. wọ́n fẹ́ ṣoore fún mi freely wọ́n fẹ́ bá mi sùn kó tó di pé ó ṣe mí lóore. bẹ́ẹ̀ ṣe jẹ́ opó yìí. yes
pẹ̀lú condition yín. ọ̀dọ̀ ìránṣẹ́ náà nǹkan mo gbàdé orí òkè Agbala Gabriel pọtumọ́tò àwọn ọmọ mi ṣì wà ń bẹ̀ torí ó rí mi pẹ́ ní ìpè ní mí ó wá ní kí wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ nínú orí òkè òun. So I got there July 29 ó ní lọ ká ọmọ mi wọ́n fún mi ní 2-bedroom flat lórí òkè yẹn pàtí mo ká ọmọ mi dé ló fún wa lówó oúnjẹ tó gbé gáàsì fún wa all of a sudden a máa disturb mi lóru ó ní kí wọ́n lọ ṣe family planning ó ní àṣẹ wà lára mi ó lóun àfẹ́ mi ó ní ẹni ìyàwó títí yín ó ní àká kí n ṣe ilé ìkẹsì ṣẹ̀sán lọ́rùn ó pè mí kí n lọ sinmi pé tí n bá sinmi àwọn ọlọ́run ẹni tó máa tọ́jú àwọn ọmọ mi ọlọ́run á rán sí mi gbà tó wí pé mi ò gbéra mi sílẹ̀ fún ó lóun fún mi di September kẹ́ntì kóṣù September tó parí ó ní kí n kẹ́rù mi jáde. ẹ wá lẹ fẹ́ lọ́rọ̀ kan fáwọn ìránṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni they have failed Christ in me tó wáyé pé wọ́n wàásù Jésù fún mi ni ọlọ́run máa ti padà lẹ́yìn Jésù but nobody preached Christ to me. I saw Christ by myself when I was 12 years old mùsùlùmí ni mí mo dẹ̀ fọyín mi fún Jésù láti gba I got married as a virgin tí wọ́n ti ẹ̀ máa rí màá mọ̀ pé mo fẹ́ rí marry so how will I be exchanging money with sex with my body because I know that it is God that owns my body. kí wàá ní message tẹ ní fún wọn. ohun tí mo ní fún wọn ni wípé ẹ má máa ta àwa opó nù ẹ máa ṣe fún wa even the Bible says it pé ẹni bá ran opó lọ́wọ́ ó ran sàárì ẹ̀ lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ n bi léèrè ìgbà wo lẹ dàgbàlá Gabriel. mo dàgbàlá Gabriel sí ó ti lé ní èmọ́ọ̀tì tí mo ti wà lórí. ó ti lé ní èmọ́ọ̀tì. yes. kí làgbàlá Gabriel wá béèrè lọ́wọ́ ẹ má bò wọ́n o. kí náà béèrè lọ́wọ́ yín. wọn ò béèrè ẹni tì lọ́wọ́ mi àwọn ọlọ́tún fún èmi àtàwọn ọmọ mi ní owó tí a fi ń jẹun. kódà kí lẹ fẹ́ káwọn yóò ṣe fún yín báyìí. wọ́n ṣàánú mi I need a home àwọn ọmọ ológo ni mo bí mo mọ nǹkan tọ́lọ́run bí mi àti ọkọ mi sọ nígbà tó ń fún wa láwọn ọmọ yìí àwọn ọmọ tẹ́wé kí ni mo fi àdúrà lóyún wọn fàdúrà bí wọn ni they have glorious destiny. I don't want the destiny to be wasted all my blood wọ́n ti sọ pé kí ni àtúgbò àwọn fẹ́ wo àtúbọ̀tán èmi. ẹ fẹ́ níbi tẹ́ mọ sùn sí. bẹ́ẹ̀ni I need a home. ibi tẹ́ mọ ilé tẹ́ mọ sùn sí kẹ́ẹ̀tẹ̀ mọ iṣẹ́ káwọn ọmọ ilé mọ lọ school. àwọn mi náà máa lọ sí school I don't have anything. ó dà màmá yìí èrè kí la sọ náà ẹ̀yin ni ọkọ yín ẹ̀yin ni ọkọ yín sá lọ tí wọ́n lọ bẹ́ẹ̀ lómi ṣe wedding pẹ̀lú ọmọ mẹ́rin àwọn náà ní ọmọ mẹ́rin náà àti bọ̀ mọ́ ẹ súnmọ́ bí dé ẹ súnmọ́ bí ẹ bá ń bẹ́ẹ̀ ga súnmọ́ bí ibi mẹ́ta náà nílé ní èrò pọ̀ gan bẹ́ẹ̀ ọgbọ́n Ọlọ́run náà ni obìnrin yìí ó lóyún mo fẹ́ káyìn abiyamọ ayé ká gbàdúrà fún obìnrin yìí mo ti pray fún wọn wọ́n ti mú omi àṣẹ Ọlọ́run dẹ̀ gbàdúrà wọn ó lóyún ìbejì ló sì wà ń bẹ̀ Ọlọ́run yóò jẹ́ kó bí láyọ̀ oyún yẹn ti overdate ẹ sọ̀rọ̀ fúnra yín. Nàìjíríà àánú ni mo béèrè fún o ọkọ mi sì kú ní July 26. ọkọ yín kú ní July ọkọ wọn kú ní July 26 ẹ wo ayé ńlá nǹkan kọjá o ẹ wo ẹ gbàgbé ayé ńlá nǹkan kọjá kò lè sú àwa láti dìde ìrànlọ́wọ́ toráyé tá a wà ayé ràn dẹràndẹn ni ẹdúró tá a bá dìde láti ràn yàn lọ́wọ́ kí ni géènì wa nú ayé ò fowó kí la mú wá kí la máa mú lọ ohun tó tá a máa ṣe náà ni pé n ta bá lè ṣe fúnra wa láyé yìí sáà àmú anything wa àní anything lọ obìnrin ọkọ ẹ̀ kún July kílẹ̀ pé July 26 ọdún yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lóyún sínú yìí ọkọ yìí kú. trailer driver ló last dent ní Jẹ̀bà. trailer driver ni wọ́n kílẹ̀ ló ṣe wọ́n. ó last dent ní Jẹ̀bà ni sà. Jẹ̀bà gbólóńjẹ Jẹ̀bà. ní sáìdì ilé Haúsá yẹn. sáìdì ilé Haúsá. Ìlọrin là ń gbé ń bọ̀ wálé. Ìlọrin lẹ̀ ń gbé wọ́n ń bọ̀ wálé. ó last dent ní Jẹ̀bà ni sà. ok àtìgbà yẹn kò sí olùrànlọ́wọ́ ó ní ìfúnpá mi ga ó ní pé mi lè dọ́mọ yẹn bí àfọ operation. wọ́n lẹ̀ lè dọ́mọ yẹn bí àfọ operation. bẹ́ẹ̀ ni sà ó lẹ̀ ti overdue mo ti lọ́mọ méjì náà tẹ́lẹ̀ kò sí ìrànlọ́wọ́ mo kó lọ fún àwọn òbí mi àtijọ́ àti mu gan ó rọrùn ó ń di ìnira fún mi. ó dà ọmọbìnrin yìí yẹ kí wàá lè fẹ́ káwọn yẹn ṣe ń wà tán náà fún ọ níwèé wọn ní wọn suppression mo ní Ọlọ́run ò ní jẹ́ suppression lórúkọ Jésù àwọn á ní ẹni ẹ tí ì ra nǹkan máa bí ọkọ wọn dẹ̀ ti kú wọn dẹ̀ ní twins ẹ wo yóò ṣojú wa bí wọn ṣe bímọ ìlórúkọ Jésù torí wọn bí àwọn ọmọ yìí ìrànlọ́wọ́ ni àwọn tó wà ń bí yìí ni wọ́n nílò bọ́ sẹ́yìn díẹ̀ ẹ wo àánú òde o ẹ ti sọ̀rọ̀ ilẹ̀ ti kún ẹlòmíì omi ti ń bọ́ lójú ẹlòmíì báyìí ẹlòmíì omi gidi ti ń bọ́ lójú ẹlòmíì pé irú kí làwọn èèyàn ó tún máa jáwọn obìnrin irú kí ni wọ́n ń là kọjá yìí 07054 900 751 káwọn ọmọ tí wọ́n lọ school àwọn ọmọ mẹ́rin rèé 1 2 3 4 mẹ́rin làwọn ọmọ wọn opó dẹ̀ ni wọ́n ìránṣẹ́ Ọlọ́run lọ́kọ wọn màmá yìí náà ọ̀pọ̀ ẹlọ́bẹ́ lomi ṣe wedding mẹ́rin làwọn náà bí
àǹtí olóyún ni wọ́n ohun tó wà nínú wọn wọ́n bí láyọ̀ ẹ bá ra nǹkan ọmọ fún wọn kí wọ́n rà bẹ́yìn tẹ́ ẹ ní ẹ bá ń fi ránṣẹ́ sí wọn kán ní kó pọ̀ káwọn náà tún ní chẹ́ńjì lọ́wọ́ tó rọkọ̀ wọn ti kú lọ́dún yìí Ọlọ́run nìkan lọ́kọ̀ wọn báyìí Ọlọ́run nìkan ló lè dúró tì wọ́n báyìí ó tún wá jẹ́ ìbejì ẹ bá ń ṣàánú wọn ẹ bá ń wo kọ́mẹ̀ntì ẹja wọn táwọn yóò sọ ẹ kàn rawọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ sì lè rawọ́ ẹ̀bẹ̀ pé àánú la fẹ́ báyìí o ẹ ti wà lọ́la ìró pàmò wò ní. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ dìde àánú fáwọn ọmọ wa ẹjọ́ God mercy. We need mercy. We just need mercy all over the world. Lovers of our daddy all over the world. Just have mercy on us. Lovers of our daddy ẹjọ́ a nílò àánú o káwọn ọmọ wa má bàa ṣe ìṣekúṣe ẹjọ́ ẹ dìde àánú fún wa o ìṣèjọba má jẹ́ kí ìyá jẹ wá I want my children to fulfill their destiny. I need mercy. Lórúkọ Jésù ẹ ní fi orin dúdú ṣọpọ́ lórúkọ Jésù. Ẹ ní fi orin dúdú ṣọpọ́. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ dáṣọ ọ̀rọ̀ mi. I don't have any family. My family is Agbala Gabriel. Yes, I don't have any family. Just have mercy. Please shoulder me, shoulder my children. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Ẹ ló máa mi ẹ ká sán máa ètò lágbára rọ̀ lẹ́yìn ẹ ra mà yes ma ẹ ra mà mọ̀mọ́ ìtẹ̀ ẹ̀kọ́ fún 50,000. 50,000. God bless you ma ẹ rí àánú gbà ẹ kàn máa dúpẹ́. Ẹ ṣé mà àwọn ọmọ yẹn máa rán láàánú ẹ̀ ní dáni kò ṣayé ní orúkọ Jésù. Thank you ma ẹ ra mà yes ma kí lórúkọ tí mọ́mì kí ni. Mommy good news. Mọ́mì good news rèé mọ́mì ìròyìn ayọ̀. Mọ́mì Zainab ó yá mọ́mì Kórèdé lórúkọ tí mọ́mì Kórèdé mọ́mì Zainab mọ́mì good news bí wọ́n ṣe very good bí ẹ bá ṣe ń da àmọ́ papọ̀ ẹ̀yin tẹ́ bá wá yà pé dádì obìnrin eléyìí ni ẹ bá ń fún lélẹ́yìí ẹ ti mọ̀ àyà sọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni kò sáyé àti gbé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èrò pọ̀ a kàn ń ṣe nípa orí ọ̀fẹ́ Jésù kò dẹ̀ ní sún ẹ̀yin tẹ́ ń ràn wọ́n lọ́wọ́ ẹ rí àánú gbà 07054 900 751 ìtẹ́ bá sẹ́ǹ tẹ́ bá ní ẹni báyìí lẹ fún ògo ni fọ́lọ́run ìtẹ́ bá sẹ́ǹ tẹ́ bá ní gbogbo wọn ní ògo ni fọ́lọ́run lókè ọ̀run gbogbo wọn náà nílò ìrànlọ́wọ́ á dẹ̀ rí ìrànlọ́wọ́ gbà ẹ wá wò téèyàn bá ti ń rò pé kí ti gbogbo èèyàn dà ẹ rí i pé Ọlọ́run ó ṣàánú ẹni ó yá ẹ máa béèrè fún ìrànlọ́wọ́ èrò ń wò. Ta mi lọ́rẹ o ta mi lọ́rẹ ìwọ la fún ní máa ṣìrègùn Ọlọ́run mi ta mi lọ́rẹ ta mi lọ́rẹ ta mi lọ́rẹ o ta mi lọ́rẹ ìwọ la fún ní máa ṣìrègùn Ọlọ́run ta mi lọ́rẹ. Ọlọ́run nínú àwọn ènìyàn wọ̀nyí káàkiri gbogbo àgbáláyé ẹ tẹ́ èmi àti àwọn ọmọ mi lọ́rẹ. We need a home. We need a home. I need a business. Àwọn ọmọ mi gbọ́dọ̀ padà sí school. Ìlérí àti májẹ̀mú fún àwọn ọmọ mi gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ṣàánú fún mi all over the world. Àwọn ọmọ yìí ò ní fi irun dúdú ṣọpọ́. Ẹni dáni kan ṣe ayé yín. Ẹ ṣàánú fún èmi àti àwọn ọmọ mi. Ẹ ṣàánú fún mi ẹ̀yin ènìyàn. Ọlọ́run nínú àwọn ènìyàn ọmọ yẹn bí òní pa wọn. Àwọn ọmọ yóò ní kúkú òjijì o ẹjọ́ ẹ ṣàánú fún wa. Àmín. Ẹ ṣàánú fún àwọn ọmọ yóò ní kúkú òjijì o àwọn ọmọ náà ní tààrà. Ẹ ṣàánú fún mi àwọn ọmọ yàrá àánú gbà all over the world. Ẹ ṣàánú fún èmi àti àwọn ọmọ mi. Ẹ ṣàánú fún mi ẹ jẹ́ ká rí àánú gbà. 120,000. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Mo bẹ̀bẹ̀ fún àánú àwọn ọmọ mi bẹ̀bẹ̀ fún àánú. Just have mercy on us. God will show his mercy upon you in the name of Jesus. Àwọn ọmọ yóò ní fi irun dúdú ṣọpọ́ lórúkọ Jésù. Àwọn ọmọ yóò ní ra àká àwọn ọmọ yóò ní jalè àwọn ọmọ You yóò not ní. die young in Jesus. Now have mercy upon us in ṣàánú fún wa o. Jesus' name. Ẹ ṣàánú You fún not wa o. die young in Jesus' ṣàánú name. fún wa o. Put money to your account in Ẹ ṣàánú Jesus' fún wa o. name. Have mercy upon us in Jesus' name. Have mercy upon us. Ṣàánú fún wa o ẹjọ́ ọmọ Nàìjíríà ẹ ṣàánú fún wa o. Ẹ ṣàánú fún àwọn ọmọ yóò ní ẹ ní kú fún àwọn ọmọ. Ìyálájé ẹṣẹ ìyálájé ládùn ìrètí Olúwa ṣeun. God bless you ìyálájé ládùn. Ẹ ṣàánú fún mi àti àwọn ọmọ mi ẹ jẹ́ ká rí àánú gbà.
ọkọ òkú ọba mi sán fún yín bàbá fún ọ̀la ní bàbá mi tọ́jú yín ẹ ní fi irun dúdú ṣokó lórúkọ Jésù ibi tẹ́ tí mọ̀ wọ́n wò yìí kò ní gbẹ lórúkọ Jésù more money into your account in the mighty name of Jesus. You will be going from strength to strength in the mighty name of Jesus. Your children will not become widow at their young age in the mighty name of Jesus. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún àwọn ọmọ mi, ẹ dìde ìrànlọ́wọ́ fún mi, ẹ jẹ́ ẹbí fún mi, ẹ jẹ́ ìdílé fún mi, ẹ ràn mí lọ́wọ́ tọmọtọmọ, ẹ ràn mí jẹ́ kíkọ́ òbí lójó. Ẹ ṣàánú fún wa o, ẹ ṣàánú fún wa o, àwọn àpò yóò ní gbẹ o, àpò yóò ní gbẹ o. Yóò dára fún yín o. God bless you. Iṣẹ́ kékeré owó la ọmọ yóò ní tààràtà kan tó jẹun o, ẹ ní kú fún àwọn ọmọ ilẹ̀ o, ẹ ṣàánú fún wa o, ẹ ṣàánú fún wa o, àwọn ọmọ yóò ní ẹ ní kú fún àwọn ọmọ ilẹ̀ o, ẹ ṣàánú fún wa o, ọjọ́ tẹ bá ń lọ, ọjọ́ tẹ bá ń palẹ̀ ẹ̀ ní sílé, ọjọ́ tó ń bá fẹ́ wẹ̀ sí àwọn ọmọ mi jẹ́ kárí àánú gbà, ọkọ̀ òkú ọba mi sọ fún yín, bàbá fún ọ̀la ní bàbá bá mi tọ́jú àwọn ọmọ yín ẹ̀ ò ní dòkú lójijì, ẹ̀ ní dòkú lójijì lórúkọ Jésù, just have mercy on us, ẹ ṣàánú fún èmi àti àwọn ọmọ mi, ẹ mọ mi jẹ́ mi nù, ẹ mọ mi jẹ́ mi nù, ẹ ṣe gan ibi tẹ tí mo jáde àpò yóò ní jẹ́ mi nù, ẹ ṣàánú ẹ má jẹ́ kí n fún wa torí condition, ẹ má jẹ́ kí n dìjà kú, ẹ má jẹ́ kí n padà wa lẹ́yìn o, Jésù. ẹ ṣe gan o, iṣẹ́ kékeré owó ńlá àpò yóò ní gbẹ o, ẹ ṣàánú fún wa o, Yes, ma. ẹ ṣàánú fún wa o, ẹ ṣe àpò yóò ní gbẹ o, àwọn ọmọ yóò ní tààràtà kan ọmọ tó yóò ní jẹun. dìjà ìlérí àti májèmú fún àwọn yẹn wọ́ sí ìmúṣẹ lórúkọ Jésù bí ẹ ṣe ń tọwọ́ bà kó tẹ̀ ẹ́ ràn mí lọ́wọ́ tó gẹ́gẹ́ bí ipò tí wọ́n gẹ́gẹ́ bí okú àtẹ̀kọ́ nígbà wọn láì ní bàbá àpò yóò ní gbẹ lórúkọ Jésù àwọn ọmọ yẹn máa rí àánú gbà ní lórúkọ Jésù mo sọ fún gẹ́gẹ́ bí ẹni ìpè lórúkọ Jésù ẹ̀ ní dòkú lójijì ẹ̀ ní jẹ̀rù ìsìlẹ̀ lójijì lórúkọ Jésù ẹ̀ ò ní sọ̀rọ̀ jẹ ẹ̀ ní kúta lò ọmọ yóò ní dìgbàkíjà ogun ọmọ yóò ní pín lójijì lórúkọ Jésù ogun ọmọ yóò ní dúró lójijì lórúkọ Jésù àwọn yẹn máa rí àánú gbà just have mercy upon us lovers of our daddy all over the world have mercy upon me have mercy upon my children and as you are doing it my God will bless you your heaven is sure in the mighty name of Jesus. Ẹ ṣàánú fún wa o, ẹ ṣé o, ẹ ṣé o. 07054 900 àwọn èèyàn ń ṣe yín lànà ẹ̀ máa dúpẹ́. Àwọn ọmọ yìí máa lọ skul, àwọn ọmọ yìí wọ́n máa lọ skul, àwọn ọmọ yìí gbọ́dọ̀ lọ skul. Àwọn ìyá ìwọ̀n ìwọ̀n dẹ̀ rẹ́ǹtì lé wọn dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wá jáwó ńtọ́lọ́wọ́n ṣe. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàánú wọn ẹ ra àánú gbà. Ogun ò ní jà yín, ogun ò ní borí yín. We appreciate you. We appreciate you as you are doing it. Our God will bless you in the mighty name of Jesus. Your children will begin to receive God's mercy. You know, in vision of their lives in the mighty name of Jesus. We really appreciate you. Really appreciate More money into your account in the mighty name of Jesus. We appreciate you. We appreciate you. More money into your account in the mighty name of Jesus. God will continue to bless the work of your hands in the mighty name of Jesus. Adúpẹ́ lọ́wọ́ yín aṣọ yín fi ẹ ṣe. Ọlọ́run ọba wa dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àmì ò ní fi yín Yes, sílẹ̀. ma. Iṣẹ́ yóò ní dàrú o, Yes, ma. ọwọ́ yóò ní kan sàlẹ̀ ọ̀pọ̀ ẹ ṣé 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 o, ẹ ṣé o. Wọ́n láwọn fún ọ ní 30,000. Ẹ ṣé mọ́mì, ó jẹ́ lò ó 281,000. Ẹ ṣé ma, God bless you ma. Ẹ ṣé gan, Ẹ ṣé ma, thank you ma. ẹ ṣé. Ẹ ra ma, yes ma, yes ma. Ẹ ṣé olóore, ẹ ṣé o, ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. We appreciate you. We really appreciate you. As you are taking Ma. to our God will bless you. 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 The mighty name of Jesus. Ẹ ní jókòó òjijì lórúkọ Jésù. Ṣé bá gbé ẹnìkan ẹgbẹgbẹ̀rún ènìyàn ló máa dìde fún yín? Ó jẹ́ lò Ẹ ò ó ní mọ̀ ní Ọlọ́run 321,000. bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́ onírànìrá o, ẹ̀yìn àtàwọn ọmọ yóò nírànìrá o. Exactly wa. 07054 900 751 lẹ́ẹ̀ma pè sí 070 54 900 751. Account foundation wọn bẹ̀ yín tẹ̀ ń ṣe àti ń rí àláti táwọn èèyàn sọ kí náà sọ ń bẹ̀ yẹn. Okay, sir. Account yẹn ni 01991315544 01991315544. Ó yá yẹ. We appreciate you. Bẹ́ẹ̀ ṣe mú nínú yíyẹn tẹ̀ ń fún wa. Ọwọ́ yóò ní kó sàlẹ̀ àpòlórúkọ Jésù. Ṣé ò ní jókòó òjijì? Àwọn ọmọ yóò ní jókòó lójijì. Àwọn ọmọ yóò ní kú nínú ìṣòro. Ẹ ṣé o. Yìí ṣe àwọn ọmọ yóò ní ti ṣe lórúkọ Jésù. Àwọn ọmọ yóò ní tọrọ jẹ o. Ẹ ṣé o. You will fulfill
God's mandate for your lives in the mighty name of Jesus. My God will bless you. You'll be honored in the mighty name of Jesus. The heaven is sure in the mighty name of Jesus. Ọlọ́run akọsílẹ̀ fún ní ìjọba ọ̀run. Ìjọba ọ̀run yín dájú lórúkọ Jésù. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ràn foundation yìí lọ́wọ́. Ìjọba ọ̀run yín dájú lórúkọ tó. Ẹ ṣé o, 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 ẹ̀yin ẹ ṣé. Ibi tẹ́ tí mo jáde ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò o. Àwọn ọmọ yín ò ní kú fi yín lẹ̀ o. Ọjọ́ tẹ́bí bá ń palẹ̀ ẹ̀ ní sílé. Ọjọ́ tí ọ̀nà bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ̀yàn àtàwọn ọmọ yín ò ní rà. Lọ́wọ́ sọ̀rọ̀ dájú all over the world we appreciate you. We give all the glory. We give God all the glory concerning your life in the mighty name of Jesus. We appreciate you. Our God shall honor you. As you're honoring us with your substances, our God will honor you in the mighty name of Jesus. Ẹ ní dòkú lójijì. Ẹ ò ní dòkú lójijì lórúkọ Jésù. Ẹ ò ní jẹ́ ní sílẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣé o, ẹ ṣé. Ẹ ní ṣe tí mo dájú ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ẹ ò ní fi nínú ṣokó lórúkọ Jésù. Ẹ ní tánìkan ṣe ayé yín lórúkọ Jésù. Iṣẹ́ yóò ní di iṣẹ́. My God will bless the work of your hands in the mighty name of Jesus. We really appreciate you. We love you. As you are loving us, we love you back. We really appreciate you. Love us, our daddy all over the world. Our God will honor you. Our God will bless the work of your hands in the mighty name of Jesus. More increase in your works in the mighty name of Jesus. More increase. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ní kú fún àwọn ọmọ ilẹ̀ ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Thank you very much. Ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. More money to your account. Ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Partially 50,000. God bless you. Ẹ máa ṣe ẹ máa ṣe fún ẹ. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Adúpẹ́ àmọ́ lóore o. Ẹ kú ìtọ́jú wa àmọ́ lóore. Ọlọ́run àbá wa dúpẹ́. Ọlọ́run àbá wa. Èmi ni mọ́mí good news. I really appreciate you. I really appreciate you. I really appreciate you. My children are appreciating you. Ẹ ò ní dókó lójijì lórúkọ Jésù. Iṣẹ́ yóò ní di iṣẹ́. You will fulfill God's mandate for your life in the mighty name of Jesus. Ẹ summarize in 1 minute. Lẹ́ẹ̀kan sí, ó yá 1, 2, 3. Ìránṣẹ́ Ọlọ́run ni ọkọ mi, so ó sọ mí di opó lójijì. Mo mọ̀ pé kò hùn, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ jù mí lọ ni. So láti ìgbà yẹn kò sí olùrànlọ́wọ́. I don't have a home. Iṣẹ́ mi ó stop. I was a professor of a school. Lórí sickness ọkọ mi ní school mi run down sí. Mo nílò ìrànlọ́wọ́ iṣẹ́ kí n máa tajà kí n máa fi rán àwọn ọmọ mi ní school. Since then àwọn ọmọ mi ò lọ sí school. Àwọn ọmọ mi rèé and they are glorious children. Mi ìfẹ́ kí ògo wọn kó pin they have a good dreams. Opó ni mí ẹ dìde ìrànlọ́wọ́ fún mi ọmọ mẹ́rin. Àwọn ọmọ yẹn dà ẹ fọwọ́ kàn wọ́n. Àwọn rèé. Ẹ fẹ́ kọ́ lọ sí bóyá. Yes. Ẹ̀yin ọmọ Nàìjíríà mo bẹ̀ yín o, ẹ ṣàánú fún mi. Ọkọ mi fi mí sílẹ̀ lọ fẹ́ ìyàwó mi. Ó ní òun fẹ́ lọ àbúrò òun fẹ́ ṣe wedding. Ó wá lọ. Àṣé òun gangan ló fẹ́ ṣe wedding. Àti ìgbà yẹn ló ti lọ more than 2 years náà ló ti fi mí lẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi ò lọ school. So ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ ẹ ṣàánú fún mi káwọn ọmọ mi lè lọ school kémi náà lè máa ta nǹkan fi máa tọ́jú àwọn ọmọ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o. Ọjọ́ tẹ́bí bá ń palẹ̀ ẹ̀ ní sí ilé o. Ọjọ́ tọ́nà bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́ ẹ̀ ní rà lọ́la. Àwọn ọmọ yín dà mẹ́rin lẹ́bí. Mẹ́rin ni wọ́n àwọn nìyí o. 1, 2, 3, 4. Mọ́mì ó yá. Ẹ ṣàánú mi, àánú ni mo béèrè fún o. Trailer driver lọkọ mi ó lásẹ̀ǹtì jẹ́bà ni o. Ẹ ṣàánú mi o. Wọ́n ní operation bó ṣe lásẹ̀ǹtì ló gba bẹ̀rẹ̀ kú. Wọ́n ní operation mo máa fi bímọ gbogbo ọmọ Nàìjíríà dápọ̀ ẹ ṣàánú mi o. Àmì ẹ ṣàánú mi o. Mi ì tíra nǹkan ọmọ mo lọ́mọ méjì lẹ́tẹ̀lẹ̀ ẹ ṣàánú mi. Àtijọ́ àti mu ó di ogun fún mi ẹ ṣàánú mi o. Ẹnu lógun operation. Ó yẹ máa tọrọ bẹ́ẹ̀. A ní ìṣẹ́jú 5 sí. Ẹ ṣàánú mi, ẹnu omi jẹ́ kíkorò nínú lójú mi. Èló láti fún wọn báyìí. Ẹnu omi jẹ́ kíkorò lójú mi. Ẹ jẹ́ kí n rí àánú gbà láti ọ̀dọ̀ yín. Bí ẹ ṣe ràn wá lọ́wọ́ bá mi dì yín mú. Iṣẹ́ yín ò ní díṣẹ́. More increase into your work in the mighty name of Jesus. My God will increase your income in the mighty name of Jesus. My God will increase you in all sides in the mighty name of Jesus. Ẹ ràn mí àtàwọn ọmọ mi lọ́wọ́. Ẹ ṣàánú fún mi àtàwọn ọmọ mi. Ẹnu omi jẹ́ yín nù. Ẹnu omi jẹ́ yín nù. A lot of men of God have failed me. And I know that my God in you people will not fail me. And will not fail my children. Just have mercy upon me and upon my children. Ẹ ṣàánú fún wa o. Ẹ ṣàánú fún wa o. Ẹ ṣàánú fún wa o. Ẹ ṣàánú fún wa.
ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa a ní lánú lò àwọn ọmọ yóò ní rànìkà ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa. Ọlọ́run bá mi máa bù sí iṣẹ́ yín lórúkọ Jésù. Àwọn ọmọ yóò ní dòkú, àwọn ọmọ yóò ní dòkú lójijì. You will fulfill your destiny. Lovers of our daddy all over the world. Bẹ́ẹ̀ ṣe ń ṣàánú fún wa, ọ̀rọ̀ bá mi ṣàánú fún yín. Ẹ ní dòkú lójijì, ẹ ní dásílẹ̀ gbẹ̀gbọ́n lórúkọ Jésù. Ẹ̀yin lè jìyà lórí àwọn ọmọ yín lórúkọ Jésù kẹ́ ẹ jọ̀rọ̀ àwọn ọmọ yẹn. Ìdúbúlẹ̀ lẹ́sùn orun ọmọ yẹn, ẹ ní jẹun ọmọ nínú lórí ìdúbúlẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹun ọmọ nínú ìtura nínú àlàáfíà. Ẹ pa àdúrà wo lẹ ṣe ń sìn náà? Ìdúbúlẹ̀ lọ́sùn orun ọmọ wọn ò ní jẹun ọmọ lórí ìdúbúlẹ̀ lórúkọ Jésù. Ẹ dúró ìdúbúlẹ̀ lẹ sunrun ọmọ. Ìdúbúlẹ̀ lẹ sunrun ọmọ. Ẹ ní jẹ ọmọ lórí ìdúbúlẹ̀. Ẹni tó bá jẹ ọmọ lórí ìdúbúlẹ̀ inú àìsàn ló wà. Ẹ ń bá jẹ ọmọ lórí ìdúbúlẹ̀ orí àìsàn ló wà. So ìdúbúlẹ̀ lẹ sunrun ọmọ. Olúwa. Ẹ ṣàánú fún mi. Ẹ ní jẹ ọmọ lórí ìdúbúlẹ̀. Ẹ jẹ́ kí n rí àánú gbà tèmi àtàwọn ọmọ mi ó kó ni mí. Mo nílò ilé tí mi ò ní mọ̀ nira mọ́ káwọn ọmọ mi lọ sí ìṣúná àti iṣẹ́ tí màá máa ṣe tí màá máa tajà lọ́kàn mi wọn balẹ̀ tí ilé yóò ti fọ́jà wọn lọ́wọ́ fún àyà àwọn tó máa fi wá sí ìmúṣẹ. àwọn ọmọ yóò ní tọrọ jẹ o ẹ ṣàánú fún àwọn ọmọ yóò ní tọrọ jẹ ẹ ṣàánú fún wa ẹ ní rògùn ásídẹ́ǹtì ògùn ò ní fẹ́ jẹ́ inú ẹ o. ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa. Ó yá wọn gbọ́ yá. Hello ma. 336,000. Ẹ ṣàánú fún wa. Àánú mi ṣe yín gan 50,000 ní first cent yín bọ̀ ló máa send over 100,000. My mommy, I appreciate you. Ẹni tó fún 50,000 lẹ́ẹ̀kan ó lẹ̀ pọ́n ló dé lù. Èló lè lẹ́ fún ọmọ. Over 100. Ó dà tó máa gẹ́ ó máa lé ní 100,000 ní 106,000. Thank you, my mommy. My God will bless you. My God will honor you. You will not die young in the mighty name of Jesus. Ẹ ní dọ́pọ̀ lójijì. Lórúkọ Jésù ẹ jẹun ọmọ nínú ìtura nínú àlàáfíà àti nínú ìṣelógo. Tẹ bá fẹ́ nọ́mbà wọn mà tá a bá parí ẹ chat mi. Èyí tẹ bá fẹ́ nọ́mbà wọn náà àwọn tó jókòó yìí ẹ mọ̀ á send ẹ̀ sí yín. Èyí tẹ bá fẹ́ àwọn èèyàn wa tẹ̀ ń wò. Èyí tẹ bá fẹ́ nọ́mbà wọn nu wọn. Kí mo fẹ́ nọ́mbà ọmọbìnrin ẹ má bá wọn sọ̀rọ̀ personally máa fún yín ìyẹn tá a bá parí ètò. God bless you ma. We appreciate you ma. Ó yá ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ ló ma. Ẹ ṣàánú fún mi, ẹ jẹ́ kí n rí àánú gbà. A lot of men of God have failed me. They wanted to sleep with me before they will help me. Please, and I know that God in you people will not fail me. Even if some men of God has failed me, God in you people will not fail me and my children. Just have mercy upon me as a widow. Have mercy upon my children as fatherless kids. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ ṣàánú. A ní ìṣẹ́jú méjì ṣe ara fún ẹ̀ ẹ ṣàánú fún wa àwọn ọmọ ẹ̀ sọ́mọ ẹ̀ fẹ́ lọ sùn. ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa. Ó yá pé fáwọn ọmọ yẹn fáwọn fẹ́ lọ school. Ẹ ṣàánú fún wa Fẹ́ lọ school nípa I want to go to school. I want to go to school. Àbí ṣé wọ́n lọ school láti àwọn àgbà yẹn? Ẹ sòótọ́ o. Eléyìí fẹ́ ṣe junior wa mi, ó fẹ́ ṣe kí ló ń ṣe mi. Junior wa yẹn tó fi ń bọ́ tẹ́tẹ́ zuwa kò ṣe kò bá wọn ṣe lọ́dún tó kọjá. Èló ń junior wa yẹ kí rẹ̀? Kò bá wọn ṣe. Èló ń junior wa yẹ kò lọ. Ẹ dé àwọn ọmọ yìí lọ school. Èló náà ti rí fún wọn báyìí? 386,000. 386,000. Ah Olúwa wọn gbalé àwọn náà ó ṣiṣẹ́ àwọn mẹ́ta náà wà bímọ mẹ́rin. Ọlọ́run bọ́ nìkan ní ìṣàánú wọn. Èló lówó wọn jẹ́? 386,000. 386,000. Yes sir. Èmi náà bá wọn fi 50,000 wọ́n bá wọn fi fún un ṣé wàá jẹ́ lò ó 50 lọ́nà mẹ́ta èló ló jẹ́ 586,000. ó jẹ́ 586,000 so lágbára lọ èmi náà fún 50,000. God's mandate for your life in Jesus' name. Ẹ ṣe débi èrè lórúkọ Jésù. Obìnrin nǹkan kí náà sọ nígbà yẹn 30,000 naira. 30,000 naira ṣé gbogbo ṣẹ́ ní àwọn ó yá. Very good. Ó yá ẹ má dákẹ́ ẹ má dákẹ́. ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́. Proprietress ni mi sickness àti ikú ọkọ mi ló jẹ́ kí school mi kó close down. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ mi fẹ́ lọ sí school. Èmi náà nílò iṣẹ́ tí màá máa ṣe. I need a business. Just have mercy upon me. Have mercy upon my children. Ẹ ní tọrọ ẹjọ́ ẹ ṣàánú fún wa ẹ I ṣàánú want their dreams to be shattered. Very good. Ẹ ẹ ṣé. ṣàánú fún wa. This is why it is called foundation. Ìdí tó fi ń jẹ́ foundation gangan nìyẹn. Kí nìdí ẹnìkan ò lè dá ṣe?
àwọn wá àwọn kan náà ń pè. I need 40,000 plus messages. We have 40,000 bangbe, but we have 40,000 plus. 40,000 plus messages. Show on. We have 40,000 plus 40,000 404. Gbe dada. 40,404. Show gbe. 40,404 chat. Lani, God bless you. Tabawo 39,000 be help ni mi le bo mo se fe se kò possible, and that is why it is called foundation. Àgbáríjọpọ̀ àwọn èèyàn láti ran àwọn èèyàn lọ́wọ́ ní pè ní foundation láti help. So ẹlòmíà béèrè pé wọ́n ìtàn gbọ́n sáyẹ́fẹ́ bó mo ṣe fẹ́ ṣe ìjẹ́bọ̀ òfin ìgbà sálárì sí Olúwa bó ṣe Ọlọ́run ní ń bó mi gan, Ọlọ́run ní ń bẹ́ mi àtìyàwó àtọmọ mi sì sí oṣù débi pé mo ń gbà sálẹ̀ lọ́wọ́ anybody, mi ìjọ anybody ò ràn kankan sí mi. Ná church gan weekly gan millions of naira bí a gbé Ọlọ́run ga fún ìrànlọ́wọ́ rẹ̀ kò ní sú wa kò ní rẹ̀ wá. Ẹ wo tó bá ti ń dé ìwọ̀nba tọ́lọ́run bá ti fún wa lágbára nípa orí ọ̀fẹ́ Jésù ẹjẹ́ máa ṣe àwògbà èrè rẹ̀ nígbà Jésù. In fact kí Jésù tó dé àmọ́ gbẹ̀rẹ̀ láyé ẹ̀dẹ̀ rà nígbà lẹ́ẹ̀kan sí ẹgbẹ̀rẹ̀ fún ìlọ́wọ́ ká máa lọ. Ẹ ṣàánú fún wa o, ẹ ṣàánú fún wa bí tẹ́sí mo kò tó tọ́ ló fọ́ pọ̀. ẹ ṣàánú fún wa ẹjọ́, ẹ ṣàánú fún wa, ẹ ṣàánú fún wa o. Àwọn ọmọ yóò ní tọrọ jẹ o. Lovers of our daddy all over the world, just have mercy upon me and my children. I'm a widow with 4 kids. Just have mercy. I was a proprietor of a school, but due to my husband's sickness and death, my school was shut down. Just have mercy upon me and my children, so that they will fulfill their destinies. They have good dreams. Ẹ ṣàánú fún wa o, ẹ ṣàánú fún wa. Ẹ ṣàánú fún ẹ ní ṣaláì ní o, ebi ẹnu ò ní parí. Bẹ́ẹ̀ni. Wọ́n tún fọ́bìnrin London partially. Mo dúpẹ́ o, wọ́n tún fún London partially. Mommy, God bless you, ma. Wow. Ní dá ọmọ yín sílẹ̀ gbọ̀nà ọ̀run lórúkọ Jésù. Iṣẹ́ yóò ní díṣẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you for the love. Tẹ́ bá ti fáwọn èèyàn partially pé eléyìí pé eléyìí. Ẹ ṣé mọ́mì, God bless you. Ẹ rí ànúgbò ojú òní tí yín mà. Tẹ́ bá ti fáwọn èèyàn partially á máa jẹ́ kán mọ̀. Tẹ́ bá dẹ̀ gádà jọ fún wọn náà lọ́wọ́ kan. A mọ̀, ẹ ti mọ̀. Alẹ́ ìsáàrọ̀ la á jẹ́ kẹ́ mọ iye tí wọ́n dá fáwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí. Kéèsì wọn lágbára díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run yóò yanjú ẹ̀. Obìnrin ẹ gbàdúrà fún òní fàbẹ bímọ. Ọlọ́run yóò dáwọ́lé yín. Ẹ bí láyọ̀, ẹ sọ̀ láyọ̀. Kí oṣù October tó parí ẹgbẹ́bejì yín jọ. In the name of Jesus. 07054 900 754. Mo pe nọ́mbà mi. 07054. Nebana ẹ̀dà 07054. Dámilò. 07054 900 751. 07054 900 751. O lè máa pèsè kọ́fí mbana ẹ̀dí ẹgbẹ̀ fún ọ̀lọ́ kọ́fí mbana ẹ̀dí. Ẹ jẹ́ ṣàánú fún mi o. I was a proprietor before my husband died. Just have mercy upon I and my children. They want to go to school. I need a business and I need a home. Ó ti sú mi tó wọlé bá dì mí ò kí lè sán mọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. God will bless you. God will honour you. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ní dòpó lójijì o. I appreciate you. I love you more. I love you more. I love